Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Aláfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore ajẹ́jẹ́ tán Ọlọ́run ọba kí ó máa bẹ̀ mí àti kí ó máa bá gbogbo wa káàkiri gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi. Allahumma àmín. Ṣé ẹ rí díẹ̀ báyìí ní Ọlọ́run ọba máa tú àṣírí gbogbo àwọn tó wà lẹ́yìn gbogbo àwọn ọ̀tá Ọlọ́run, gbogbo àwọn ọ̀tá Ọlọ́run tó wà lórí social media látara wípé ẹ kórìíra àwọn nǹkan kankan. Díẹ̀ lọ́lọ́run ọba máa tú àṣírí yín, díẹ̀ lọ́lọ́run ọba máa tú àṣírí yín. Ṣé ẹ rí lójú fọ́nrán mi ẹ rí wípé Alfa Labeeb Lagbaji wọ́n wà lójú fọ́nrán yìí àti olóyè Sunday Igboho. Ṣé ẹ rí n tó bí àwọn méjèèjì tó fi wà lójú fọ́nrán mi? Gbogbo wa la máa mọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ jọ wo fídíò yìí. Bismillah. Èmi náà support ti ṣe Sunday Igboho sí rárá. Wọ́n kókù yányán. Ẹ̀dẹ̀ fẹ́ mọ̀ parí mi sí wọn pé nígbà tí wọ́n jẹ́ èèyàn mi olólùfẹ́ mi ìròdì náà èèyàn kò sí bó ṣe lè kó rí ìròdì náà yẹn tẹ́mi àtẹ́jọ́ ń ṣe. Mi ò mọ̀ sí Sunday Igboho léèyàn bẹ́ẹ̀. Mo mọ̀ léèyàn tí kì í fẹ́ kí wọ́n yẹn nìkejì jẹ, ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí wọ́n kókù. Wọ́n dẹ̀ fẹ́ gbé nǹkan tí ò ṣe tiwọn léra wọn lórí ni. Ìtẹ́yìn ti gbé dání ó ti kọjá gbogbo lẹ́yìn òun. Gbogbo ìlú, gbogbo èèyàn tí ń bẹ nínú ìlú, òun lo èèyàn tí yín báyìí ó ti kúrò ní pé ẹlẹ́sìn kan. Ọ̀rọ̀ Sunday Igboho dàbí ọba ìlú tí kò gbọdọ̀ sọ pé ẹnìkan ni ọmọ òun mọ́ nínú gbogbo ìlú bí ọ̀rọ̀ Sunday Igboho ṣe ní sínú. Ìtẹ́ gbé dání ó yàtọ̀ sí nǹkan tẹ́ lọ ṣe yẹn, kò yẹ kẹ́ kíkẹ́ bá tẹ̀ wá lọ tẹ́ débẹ̀ ó yẹ kẹ́ fà á lé àwọn ọlọ́pàá yẹn lọ́wọ́ ní kó dá ẹ jẹ́ kí n tẹ̀lé yín débẹ̀ àbí kẹ́ ẹ máa lọ́dọ̀ CP Ọ̀yọ́ state yẹn kẹ́ lọ́ọ́ bá lọ́fíìsì rẹ̀ pé tọ̀ nígbà ní ìṣe ní ṣe bí ẹláìtì ní ó yẹ kẹ́ ẹ ti rí nǹkan tó mú lọ́wọ́ pé tọ̀ ẹni yìí ilé ẹjọ́ ló ní ká gbé wá, ilé ẹjọ́ ló ní ká gbé wá ṣọlá tó kù rẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n sí ní ká lọ gbé àwọn ọmọ yẹn máa ń fẹ́ ṣẹṣẹ pé kí wọ́n sọ pé òun lòún mọ̀ ọ́ sọ jù ok ẹni tó ṣe nǹkan tí ò da tí káwọn máa ń wòran ni eléyìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ní ṣẹlẹ̀ yìí rárá ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tàwọn tó kù rẹ̀ táwọn náà ń bú Kùránì tó ń bú Ọlọ́run tó ń bú Ànábì ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn eléyìí ó ń dìfẹ́ mu kárátà àwọn èèyàn ó ń búlì wọn pásítọ́lítì àwọn èèyàn ó ń bàjẹ́ ẹ̀dẹ̀ rí náà Sunday Igboho nǹkan tó ṣe èmi ò fẹ́ èmi ò gbà wọlé ara tèmi. Náà mẹ́yàn mọ́ yá mi nínú ẹ̀sìn Islam, gbogbo wa bá ṣe rí Alfa Labeeb Lagbaji bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí, ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa sọ pé ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ yẹn dẹ̀ dá o, bí wọ́n ṣe fẹ́ràn olóyè Sunday Igboho tó wọ́n dẹ̀ sọ òótọ́ pẹ̀lú olóyè Sunday Igboho láì mọ̀ pé irọ́ bàbá irọ́ ni, irọ́ bàbá irọ́ ni. Ẹ ṣe fídíò yìí láti lè sọ pé kí àwọn mùsùlùmí tí àwọn náà ń fẹ́ràn yín tí ẹ mọ̀ wípé in tí wọ́n ṣe yẹn wọn ò fẹ́, ẹ wá ṣe fídíò yìí láti tù wọ́n nú. Bẹ́ẹ̀ sì ni lẹ́yìn nǹkan míì lẹ́ ń ṣe. Ṣé ẹ mọ̀ pé olóyè Sunday Igboho kò láṣìírí? Tẹ́ ẹ bá sọ̀rọ̀ tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ gbangba ni olóyè Sunday Igboho tí ò bá tí ì sọ yóò padà wá sọ. Ẹ̀yin àti yín ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí olóyè Sunday Igboho tí ó sọ nípa Alfa Labeeb Lagbaji. Bismillah. Ọ̀tọ̀ bá àtàkì ó lè sìn ẹ́ jàmbá. Ṣé pẹ̀lú ọ̀gá ìjọ ọmọ fọlọ́ bẹ̀rẹ̀? Ṣé fídíò dúpẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá káàkiri dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba dúpẹ́ lọ́wọ́ bàbá wa lọ́ni dúpẹ́ lọ́wọ́ Alfa gbogbo Alfa kọ́lá àtàkì ọ̀ wọ́n fẹ́ kọ́ ọmọ yẹn lọ́ọ̀kan ẹ̀ àwọn Alfa kan bẹ tó ń jà kan lórí íńtánẹ́ẹ̀tì mo fi Ọlọ́run fúra àwọn Alfa kan tó ń jà kan lẹ́yìn tó sí lórí íńtánẹ́ẹ̀tì tó ń pè ní. Àwọn ti wọ́n náà mọ àwọn pé wọ́n kílẹ̀ pé wọ́n fi ìjà ẹ̀sìn dáwà lálẹ́. ó dẹ̀ ṣe gbọ́ ọmọ Ìlọrin. Ètò gbogbo ọmọ Ìlọrin ló mẹ́jà. Wọ́n àgbẹ̀ 80% àwọn ọmọ Ìlọrin wọn mọ̀ sí ní wọ́n á sí fún ẹ̀. Dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìlọrin Alfa lọ tó dúpẹ́ kó fọlọ́ fúra. Èmi ń bá arọ́ nǹkan tí ò bá ṣẹlẹ̀ lọ́ bá mi sọ̀rọ̀. Wàlá kódà Alfa Labeeb fẹ́rẹ̀ rẹ̀. Kó wà káyọ̀ tọ́lá èmi ò kẹ́lẹ́ gbogbo ẹgbẹ́ ni màá sọ fún ẹ̀. Wọ́n bu àwọn Alfa yìí wọ́n bu ọba. Náà ṣé gbogbo wa ti bọ̀ olóyè Sunday Igboho kò fẹ́ dárúkọ àwọn àfáà ṣùgbọ́n wò pé ó ní Alfa Labeeb Lagbaji ó fẹ́ràn ta lọ lọ́hùn, ó fẹ́ràn ẹ̀ gan, àwọn ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin dẹ̀ wá bọ́ síta ẹ̀ wá ń sọ ó sì wípé ìyìn tó lóyè Sunday Igboho ṣe yẹn ẹ̀ mọ̀ ní tí Rasulullah sallallahu alaihi wasallam tó sọ nípa nǹkan tẹ̀ ṣe yìí. Rasulullah sallallahu alaihi wasallam ó ní tó bá dọjọ́ ọ̀gbìn dàlkìyàmà ó ní watajiduna shara an-nas zal wajhayn, ó ní àwọn tí wọ́n máa burú tí ipò wọn tó máa burú lọ́jọ́ ọ̀gbìn dàlkìyàmà tó máa wà ní ipò tó burú jùlọ àwọn náà ní sọ bẹ́ẹ̀ ṣe lú. Alladhi ya'ti ha'ula'i biwajhi wa ha'ula'i biwajhi, àwọn tó ṣe pé ọ̀tọ̀ ní mẹ́tọ̀ tó máa fi bá àwọn tí bí lò, ọ̀tọ̀ ní mẹ́tọ̀ tó máa fi bá àwọn tí bí lò. Rasulullah sallallahu alaihi wasallam ní àwọn ní ipò ẹ̀ máa burú jù lọ́jọ́ ọ̀gbìn dàlkìyàmà. Alfa Labeeb Lagbaji ẹ yí padà o. Èèyàn ṣe rí ajá, Yorùbá ní ajá ò ní rorò kó ṣọ́ ojúlé méjì, bẹ́ẹ̀ bá máa jẹ́ àfáà ìjà àfáà, bẹ́ẹ̀ bá sì ní jẹ́ àfáà ẹ̀ má jẹ́ àfáà. Ẹ fẹ́ tẹ́ńbí
ẹ̀tẹ́ ni yóò padà gbẹ̀yìn méjèèjì o, ẹ̀tẹ́ ló máa padà gbẹ̀yìn méjèèjì. ẹ jẹ́ wá fi nǹkan kan kù, ẹni olóyè Sunday Igboho bí ọba ni pé gbogbo àwọn èèyàn ló yẹ kó jẹ́ titi ẹ̀. Structure Nàìjíríà ni ò ní structure, òun ló fún olóyè Sunday Igboho ní opportunity. ẹ gbọ́ òwe Yorùbá ni wọ́n ní kò ní burúburú kí bàbá sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn. Federal government ń sọ pé ó dọwọ́ ìrù ẹkùn àbí kí wọ́n ti ń pè é, ẹ mọ̀ pé ó ti burú nìyẹn, ó ti burú pẹ̀lú gbogbo àwọn nǹkan tí wọ́n ní. Kí Nàìjíríà kó tó wá máa sọ wípé ìrù ẹkùn àbí àmọ̀tẹ́kùn àwọn ni ó ṣẹ̀ṣẹ̀ wá máa sọ̀rọ̀ security fún wa lórílẹ̀‐èdè wa, ó burú ni. Structure ni ò sí, ṣé ẹ rí àìsí structure yẹn òun ló ń fún kálukú ní opportunity tiẹ̀. Bí Iznillahi ta'ala á padà sọ̀rọ̀ nípa àìsí structure yẹn, gbogbo àwọn tó ń jẹ nínú àìsí structure yẹn gbogbo wọn lápadà mention one by one bí Iznillahi ta'ala. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.